ọba tí a pè Yàtọ̀. ọba ni ó máa jẹ́. Àtọ́bàjà yìí ọlọ́run àwọn ọlọ́run obìnrin bíi jí ajípọ̀jọ́ ikú làwọn ọmọ tó ṣe tẹ́lẹ̀kọ́ lè ṣe. Ọba ńlá, olúwa ńlá, aládé ńlá, olórúkọ ńlá, olè ńlá, alàgbà ńlá, ẹni ńlá tó ṣe òun ńlá láti bàbá ńlá lè ṣe. Àríìrọ̀ àlá, aláti ọ̀ṣẹ́ ńlá, bíbí ni kí ọmọ máa ṣe é gbé. Ọba kìkì ọgbọ́n, kìkì ìmọ̀, kìkì òye, kìkì òye, kìkì àrá, adúró tì ní má tì mí lójú, ọdún fara ti ọba tí ń gba agbára lọ́wọ́ alágbára tó fẹ́ fi agbára lọ́wọ́ ọmọ ọlọ́run. Ó ní ọba ni yóò máa jẹ́. 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 Ọba tí ó pè é. Ọba tí a pè ó. Ọba tí a pè tó fi ọ̀dà wò. ọba ni yóò máa jẹ́. Sáré bá mi sọ fún pé máa jọba lọ. Olúwa Máa jọba lọ. Máa jọba lọ Olúwa. máa jọba lọ. Olúwa Máa jọba lọ bàbá. máa jọba lọ. Olúwa Kábíyèsí, kábíyèsí tá kò lè gbogbo. alágbára. Alágbára tá kò lè ṣẹ́gun ní. Ìjọba rẹ̀ jù Wá mi yéye máa jọba lọ. Olúwa. alẹ́ òní sọ wípé program yìí pé èmi ni ire kan. Ta ni ire kan? Èmi ni. Ta ni ire kan? Ta ni ire kan? Ní 2017 o. Ta láyọ̀ kan? Ta ni ire kan? Ó ní ta ni ire kan? Ta láyọ̀ kan? Lọ́dún kẹwàá yìí. Lóṣù yìí o. Lọ́sẹ̀ yìí o. Ní February. Tó bá di March kọ́. Tó bá di April. Tó bá di May kọ́. Tó bá wá di June o. Tó bá di July kọ́. Àbí August o. September. Tó bá di October o. Tó bá di November. Tó bá di December. Wàá wá kọrin pé
going higher. I am going higher. For the Lord is on the throne. I am going higher. 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 Lọ́dún tá a wà yìí o, Dánilé kan ní 2017. Dánilé kan, ó ní lálẹ́ rí kan, lálẹ́ rí kan, lálayọ̀ kan,